A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀mádẹ̀. Lówùúrọ̀ òní ni ààrẹ Bọ́lá Tinubu ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ ìyànjú fún ayẹyẹ àyájọ́ ọjọ́ ìjọba tiwantiwa fún ọdún 2024 bí ó ti mẹ́nu ba oríṣiríṣi ìṣòro tó ń dojúkọ orílẹ̀-èdè. Níbẹ̀ ni Tinubu ti jẹ́jẹ̀ẹ́ láti fìdí ìjọba àwarawa múlẹ̀ gẹ́gẹ́ bí ọ̀nà ìgbé ayé. Ààrẹ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú kíkí ọmọ orílẹ̀-èdè kú oríire bí wọ́n ṣe kópa nínú àyájọ́ mìíràn lónìí ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún 2024. Ó ní bákan náà ní ọjọ́ òní pé ọdún 25 tí orílẹ̀-èdè ti ń ṣe ìjọba tiwantiwa láìlà pẹ̀lú ìjọba mìíràn. Ààrẹ ní bí ó tilẹ̀ jẹ́ wípé kò rọrùn nítorí àjìjàǹgbara bíi ogún ìbí gẹ́gẹ́ bí ẹ̀dá ènìyàn láti ọwọ́ Ọlọ́run. Àwọn sì pàdánù àwọn akọni lọ́kùnrin àti lóbìnrin. Olúborí nínú ìdìbò ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún 1993, Olóyè MKO Abíọ́lá jẹ́ àpẹẹrẹ rere fún ìjàǹgbara ìjọba tiwantiwa. Ìyàwó rẹ̀ Kudirat, Ọ̀gágun Shehu Musa Yar'Adua àti Pa Alfred Rilwan náà wà lára àwọn tí wọ́n fi ẹ̀mí wọn ṣètùtù fún ìjàǹgbara. Wọ́n fi akíkanjú jọ̀wọ́ ọjọ́ ọ̀la wọn kí orílẹ̀-èdè lè rí ìgbà ọ̀tun. Ààrẹ ní kí a bu ọlá fún ìrántí àwọn akọni bíi Olóyè Anthony Enahoro, Olóyè Abraham Adesanya, Olóyè Atto Nwankwo, Olóyè Chukwuemeka Ezeife, Admiral Ndubuisi Kanu, Olóyè Frank Koko, Olóyè Bọ́lá Ìgè, Olóyè Adékúnlé Ajásin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Aloy Ejimakor tí í ṣe adarí agbẹjọ́rò fún adarí ajìjàǹgbara fún ilẹ̀ Biafra IPOB Nnamdi Kanu ti sọ lónìí wípé àwọn ará ilẹ̀ Ìgbò ni wọ́n pàdánù jùlọ nínú ìjọba tiwantiwa. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni amòfin yìí ti ṣe àpèjúwe ìjọba tiwantiwa gẹ́gẹ́ bí ìjọba tí kò fi ààyè gba ẹ̀tọ́ ọ̀rọ̀ sísọ. Ó ní àwọn gbọ́dọ̀ sọ òtítọ́ ọ̀rọ̀ wípé ilẹ̀ Ìgbò kò jẹ àǹfààní ìjọba àwarawa, kò sì sí ẹ̀rí mìíràn ju bí wọ́n ṣe ń lo ilé-ẹjọ́ láti fi tàbùkù sí Mazi Nnamdi Kanu. Èyí ń wáyé lẹ́yìn tí Ejimakor fi ẹ̀sùn kan ọ̀gá àgbà fún àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS Yusuf Bichi àti ìjọba àpapọ̀ wípé wọ́n ń kọ ọ̀rọ̀ sí ilé-ẹjọ́ lẹ́nu. Nínú ìwé àkíyèsí ni Ejimakor ti fi ẹ̀sùn kan ọ̀gá DSS wípé ó kọ̀ láti fi ààyè gba Kanu kí ó rí dókítà rẹ̀ nínú ibi tí ó pamọ́ gẹ́gẹ́ bí ilé-ẹjọ́ ṣe pa á láṣẹ. Kanu tí ó wà ní àtìmọ́lé àjọ DSS ni ó ṣe àwáwí fún ilé-ẹjọ́ wípé wọn kò fún òun láàyè tó tó láti gbáradì pẹ̀lú àwọn agbẹjọ́rò rẹ̀ kí wọ́n tó wọ ilé-ẹjọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Niger ti kéde wípé àwọn ti gbáradì láti dènà ẹnikẹ́ni tàbí ìpéjọpọ̀ tí ó bá fẹ́ da àlàáfíà ìlú láàmú nígbà ayẹyẹ àyájọ́ ọjọ́ àwarawa tí àwọn kan ń gbèrò láti fi ṣe ìfẹ̀hónúhàn tí wọ́n pe àkọlé rẹ̀ ní ebi àti ìbínú, Hungry and Angry, láàrin ìpínlẹ̀. Kọmíṣánná ọlọ́pàá CP Shawulu Ebenezer Damaman ni ó ṣe àfihàn yìí bí alukoro ọlọ́pàá Wàsíù Abíọ́dún ṣe bu ọwọ́ lù ú ní ìlú Minna. Kọmíṣánná ní òṣìṣẹ́ ọlọ́pàá tó pọ̀ yanturu ni wọ́n ti darí lọ sí gbogbo orígun títí kan ibi ìgbafẹ́, ilé ìjọba kí wọ́n sì rí i dájú wípé àlàáfíà jọba. Kọmíṣánná wá rọ àwọn ará ìpínlẹ̀ Niger kí wọ́n jẹ́ olùpamọ́ òfin, kí wọ́n tọ ọ̀nà ìjíròrò láti fi ẹ̀hónú wọn hàn yálà tí wọ́n fi máa fapá jánu kiri. Bákan náà ni ó ṣe ìkìlọ̀ fún òbí àti alágbàtọ́ kí wọ́n kìlọ̀ fún àwọn ọmọ wọn láti má tàpá sí òfin tí ó lè dá rúgúdù sílẹ̀ nígbà àti lẹ́yìn ayẹyẹ ọjọ́ kejìlá oṣù kẹfà
June 12. Èyí ń wáyé bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ṣe sọ gbangba wípé ìyàn wà lórílẹ̀-èdè. Mákindé fìdí ẹ̀ múlẹ̀ wípé ohun tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀-èdè kò ṣe àfihàn ipò tí ó yẹ kí orílẹ̀-èdè àti àwọn èèyàn inú rẹ̀ yẹ kí wọ́n wà. Ó wá lo àsìkò yìí láti fi rọ àwọn adarí káàkiri orílẹ̀-èdè kí wọ́n wá ọ̀nà láti fi ṣe àwárí ẹ̀bùn nípasẹ̀ ìkóra-ẹni-jọ, ìtanijí àti agbẹnusọ. Mákindé sọ ọ̀rọ̀ wọ̀nyí lánàá níbi bíbuọwọ́ lu àbá tí ó ṣe ìdásílẹ̀ Àjọ fún Ìdàgbàsókè Ọrọ̀ Ajé (Agency for Socio-Economic Development). Gómìnà ní ìjọba yóò tẹ̀síwájú láti mú ìdàgbàsókè bá ọrọ̀ ajé lọ́kùn-ún-kúndùn kí wọ́n bá lè yanjú àwọn ìṣòro tó ṣe gbòógì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Adarí iṣẹ́ àná fún ilé-ìfowópamọ́ àgbà CBN Ahmed Bello Umar ti kàn sí ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ní Maitama láti sọ wípé àwọn kò tẹ̀lé àṣẹ tí ààrẹ àná Muhammadu Buhari pa lórí títẹ owó náírà. Ó ní ìlànà tí gómìnà àná fún CBN Godwin Emefiele gbà láti fi tẹ owó tuntun yàtọ̀ sí ìlànà tí ààrẹ àná bu ọwọ́ lù. Umar ní òun ṣì wà pẹ̀lú CBN ní ìgbà náà. Ọjọ́ 13 oṣù kẹwàá ọdún 2022 ni ààrẹ bu ọwọ́ lù títẹ owó tuntun tí í ṣe igba, ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àti ẹgbẹ̀rún kan náírà, ṣùgbọ́n owó tí wọ́n tẹ̀ yàtọ̀ sí ìlànà tí ààrẹ àná bu ọwọ́ lù. Umar ṣe èyí láti fi jẹ́rìí sí ìgbẹ́jọ́ tó ń lọ lọ́wọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kan Emefiele wípé ó tẹ owó náírà ní ọ̀nà tí kò bófin mu. Gẹ́gẹ́ bí agbẹjọ́rò àgbà amòfin Rotimi Oyedepo, Umar ní òfin fi ààyè gba CBN láti ṣe àgbékalẹ̀ àwòrán owó tí wọ́n fẹ́ tẹ̀ fún ààrẹ kí ààrẹ bu ọwọ́ lù ú. Bákan náà ni ààrẹ pa á láṣẹ wípé orílẹ̀-èdè ní kí wọ́n ti tẹ owó ọ̀hún, ṣùgbọ́n owó tí wọ́n padà tẹ̀ yàtọ̀ sí èyí tí ààrẹ bu ọwọ́ lù. Nígbà tí wọ́n béèrè wípé kí ni ìyàtọ̀ owó tí wọ́n tẹ̀ àti èyí tí ààrẹ bu ọwọ́ lù, ó ní èyí tí ààrẹ bu ọwọ́ lù ní àmì QR kóòdù tí ó túmọ̀ sí Quick Response Code tí wọ́n tẹ̀ sí apá ọ̀tún owó náírà, ṣùgbọ́n apá òsì ni èyí tí wọ́n tẹ̀ wà. Bákan náà, bí wọ́n ṣe to nọ́mbà wọn yàtọ̀ síra. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àwọn olùfẹ̀hónúhàn kórajọ sí abẹ́ afárá Ìkẹjà ìpínlẹ̀ Èkó lówùúrọ̀ òní bí orílẹ̀-èdè ṣe ń ṣe àyájọ́ ọjọ́ ìjọba àwa-arawa fún ti ọdún 2024. Àwọn wọ̀nyí ni wọ́n gbé pátákó dání pẹ̀lú oríṣiríṣi àkọlé bí wọ́n ṣe ń kọ orin ìṣọ̀kan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọ̀kan lára àgbà òṣèré ilẹ̀ Nàìjíríà, Dayọ̀ Adéwùnmí tí gbogbo ènìyàn mọ̀ sí Súlè Suebebe ti di olóògbé. Òṣèré yìí di olóògbé lówùúrọ̀ òní sí ilé ìwòsàn kan ní ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìkéde ikú rẹ̀ yìí wáyé láti ẹnu Pásítọ̀ Adémọ́lá Àmúṣàn tí gbogbo ènìyàn mọ̀ sí Àgbàlá Gabriel tí ó fi ìlú Ìbàdàn ṣebùgbé. Òun ni ó ti ń tọ́jú olóògbé yìí láti bí oṣù mélòó sẹ́yìn. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook ni Àgbàlá Gabriel ti kọ ọ́ wípé ó ṣeni láàánú wípé bàbá Suebebe ti kú sí ilé ìwòsàn lówùúrọ̀ yìí, kí Ọlọ́run tẹ́ ẹ sáfẹ́fẹ́ rere. Ọdún tí ó kọjá ni Suebebe gbòde kan lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ nígbà tí ó ṣe ìrántí ìgbé ayé àìbìkítà tí òun ti gbé sẹ́yìn nígbà tí ó wà lọ́dọ̀ọ́. Àgbàlá Gabriel ni a gbọ́ wípé ó pèsè ilé tuntun fún olóògbé yìí nínú ọdún tí ó kọjá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.